أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo pa wá lánàá, a tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó jí wa sórílẹ̀ alààyè lọ́jọ́ tòní. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin àmín. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba al-rahman ar-rahim al-malik al-qudus. a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó dákú tí kò ní pa láéláé o. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó dárùn tárò ní gbèdè láéláé. a bá bàbá wa bàbá àdùnnà, a bá bàbá wa bàbá alálùbáríkà, ìyẹn Abdul-Lateef Káyọ̀dé kò lápá pé wọ́n Ọlọ́run ọba tó kà wọ́n ẹ má wà láyè lọ́jọ́ tòní. adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ o. àwa àyíká náà ńlá bá wọn yọ̀ lọ́dún tó lọ tá à ń kí wọn báyìí náà pé ẹ kú ọjọ́ ìbí tòní bàbá wa kò lápá. Ọlọ́run ní á kú, àwọn náà wà láàyè wọ́n wà lálàáfíà ara o. ẹ kú ọjọ́ ìbí tòní bàbá Abdul-Lateef Káyọ̀dé kò lápá. ẹ kú orí tó kánú lọ́jọ́ tòní. ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìbí bá ńlẹ̀ ṣe láyé nínú owó, nínú ọlá, ẹ̀mí gígùn, ìfọ̀kànbalẹ̀ tó ń tà láàfíà ara o. ọjọ́ ìbí kan lèyà máa ń ṣe láyé tẹ́yìn ò ní ṣèmí ìmọ̀ elé ò ní jí ọ̀kan yòókù tẹ́ ṣe lókè pẹ̀. bàbá wa Abdul-Lateef Káyọ̀dé kò lápá ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìbí ẹ ṣe láyé. ikú mà ti rẹ̀ yín kété o, àrùn ti rẹ̀ yín kété, òfò ti rẹ̀ yín kété, ikú òjijì ti rẹ̀ yín kété o. lágbára Ọlọ́run ọba ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìbí ẹ ṣe láyé. ọmọ ò ní kú máa yín lọ́wọ́ o, bẹ́ẹ̀ làwọn aya ò ní kú máa yín lórí. iṣẹ́ yín rèé kò ní dìṣẹ́ máa yín lọ́wọ́ o. gbogbo ibi tẹ́ ẹ dé tẹ́ ẹ ti gun mọ́tò dé ẹ nífẹsẹ̀ rìn débẹ̀ lágbára Ọlọ́run ọba o. mo kí yín a kú ọjọ́ ìbí tòní. bàbá wa Abdul-Lateef Káyọ̀dé kò lápá, ọmọ Àmínátù àmọ̀ pé ọmọ Jímọ̀ Jamiu kò lápá, a kú ọjọ́ ìbí tòní. a kú orí tó kánú lọ́jọ́ tòní. ọdún kan ò ní dùn ká má mà rórógbó, ọdún kan ò ní dùn ká má ráwùsá, ọdún kan ò ní dùn ká má rọmọbì lórí àtẹ. mo kí yín bàbá wa Abdul-Lateef Káyọ̀dé kò lápá. mo bá yín yọ̀ o. ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ yín pátá, ọ̀pọ̀lọpọ̀ wọn rèé ẹlòmíì ti dágbére fún ilé ayé ìpódìgbà ó ṣe, ẹlòmíì ti ẹ̀ ń bẹnu ayé yìí ẹbí èèyàn tiẹ̀ ní abẹ́ranko kò tiẹ̀ sẹ́ni tó tiẹ̀ mọ̀ yìí kan sáárìn gbére kiri ni. ẹlòmíì ń bẹ lọ́gbà wèrè tó jẹ́ pé ẹgbà báyìí ni wọ́n fi ń fún un lóúnjẹ o. ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ yín rèé wọ́n ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn, bí wọ́n kú lónìí bí wọ́n yè lọ́la ni kò sẹ́ni tó lè sọ o. àwa ò fi yọ̀ wọ́n, a fi ń dúpẹ́ ni, torí pé ẹni tí ò bá manúrò ni ò ní mọ pẹ́ dú. àwa manúrò, mo sì mọ bàbá wa Abdul-Lateef Káyọ̀dé kò lápá náà pé ọlọ́pẹ́ gidi ni wọ́n máa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba gan ni, torí kò sí ntọ́lọ́ ń ṣe fún wọn báyìí. wọ́n nígbà pé Ọlọ́run ọba lọ́ba tí ń ṣe gbogbo nǹkan. Ọlọ́run ọba rèé àwa dúpẹ́ fún wọn lónìí, jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìbí láyé. ilé wọn báyìí kó má dàrú, ọ̀dẹ̀dẹ̀ wọn kó má bàjẹ́, iṣẹ́ wọn rèé kó má dìṣẹ́, jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìbí láyé. mo kí bàbá Abdul-Lateef kò lápá, ọmọ Àmínátù àmọ̀ pé ọmọ Jímọ̀ Jamiu kò lápá, a kú ọjọ́ ìbí tòní. ẹ̀yin lọ́mọ Káyọ̀dé Sọ̀lá, ọmọ Mágàjí Oko, àpérò Sànúsì, ọmọ alẹ́nibọ́rọ̀, ẹnìkan kì í fẹ́bìnrin oko ní fẹ́ tẹni o. ẹ̀yin lọ́mọ Ọlọ́rin Àfọ̀njá Anúdùjiyọ̀, ìlú tó tóbi tó báyìí tí ò léegun, ẹ̀sìn lẹ́gùn lé bàbá tó bí wa lọ́mọ, a kú ọjọ́ ìbí tòní. bàbá wa Káyọ̀dé kò lápá o, aláṣẹ àtolùdarí kò lápá printing enterprises. tẹ́ ẹ bá fẹ́ tẹ gbogbo òwe pátá, jọ́tà ní kàlẹ́ndà ní SSbook ni ẹ sáà ti kà sí wọn. ẹ kàn sí kò lápá printing enterprise lónìí. akínyìn a kú ọjọ́ ìbí tòní. ta lẹni tó bẹ̀ mí sẹ́ tó ní máa kíyìn? aláṣẹ àtolùdásílẹ̀ gbogbo àrídìnnú VIP International, màmá wa Bọ́lájókòó Quadri, màmá Goya #1 nìyẹn. ẹ tátó kíyìn o, wọ́n ní máa kíyìn, wọ́n ní ẹ kú ọjọ́ ìbí tòní. bákan náà bàbá wa Dennis Animasahun tí wọ́n jẹ́ kábíyèsí káfàtà fún gbogbo àrídìnnú VIP, àwọn náà ń kí n lápá bí. ìyá wa dáadáa, ìyẹn aláṣeyọrí, wọ́n ní máa kíyìn. gbogbo ọmọ àrídìnnú VIP, bàbá Olúwayé Jàfàríyà, àwọn náà ní máa kíyìn bí. gbogbo àrídìnnú VIP látòkè délẹ̀ wọ́n ń bá yín yọ̀ lápá bí. wọ́n ní ẹ kú ọjọ́ ìbí tòní. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìbí bẹ́ẹ̀ lẹ́ ṣe láyé.
èmi àdúrà gbolúwa tóyìn bàbá goyà èmi náà ń kí pé bàbá wa Abdul-Lateef Káyọ̀dé kò lápọn ọmọ Àmínátù àmọ̀ pé ọmọ Jímọ̀ Jamiu kò lápọn akú ọjọ́ ọ̀bí tòní o ẹ sì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé ẹ máa jó ẹ máa yọ̀ ẹ máa rábàbà kẹ́ máa ṣe alhamdulillahi rabbil alamin.